ìṣẹ̀lẹ̀ yẹn ọmọ yìí látàtàárọ̀ wétílẹ̀ fọ̀bọ́ àtàárọ̀ èèyàn ti jí ìṣẹ̀lẹ̀ máa wo kàfúùmù ìṣẹ̀lẹ̀ máa wo kàfúùmù kiri kí problem ẹ yìí Ìjẹ̀ṣà ṣé tó ló fẹ́ pàrọ̀ rẹ̀ ẹ̀yìn aládùúgbò mẹ́mà gbélé fún ẹsẹ̀ kó fẹ́ pàrọ̀ rẹ̀ sí mi lọ́rùn kí problem ẹ. Mọ̀mọ́. Kí ìṣẹ̀lẹ̀ kíde? Ẹyẹ ni o. Ṣéṣe ló kù ikú ló kù báyìí. Mo fẹ́ fẹ́ láyà. O fẹ́ fẹ́ láyà? Kí ìjẹ́ fẹ́ láyà? Oníbàárẹ̀ gbé wéètì bí iye, a sanra, a fẹ́ láyà. Mo fẹ́ fẹ́ láyà ni mo ṣe ń gbé. Ṣé mo fọ? Ìdílé ṣé ìbá gbé wéètì ṣé máa sanra? Máa ní bọ́dì gbé yìí. Ìyá fẹ́ burúkú. Yìí ní gbòòrò ṣọ́ máa rí dínkù. Ṣọ́ máa rí dínkù lé mi. Ìgbàgbé. Ìgbàgbé. Ṣé ìgbọ́dọ̀ ìgbàgbé? Ìyá fẹ́ burúkú. Yìí máa sanra. Tayataya ni a fẹ́. Ọjà ìgbé. Ìgbé sókè díẹ̀ sí. Ọjà mọ̀.